ẹ dákun ọ̀nà tó lọ látòṣogbo ẹ kọ́kọ́ bá ń gbọ́rọ̀ tí ọ̀rọ̀ òmùgọ̀ tó bá gba ọ̀rá gádà tó ń lọ tí sóṣogbo bọ̀bọ̀ tó yìí sọ. gba ọ̀kín àpà. Ṣé bọ̀bọ̀ yìí ò léèyàn ni àbúrò wa ló ṣe jẹ́ pé kankan tí wọn àwọn gọ́ díẹ̀ báwọn òun àtẹ̀gbọ́n rẹ̀ kò sọ́pọlọ lórí wọn ẹ kọ́ gbọ́n tó sọ ẹgbọ́n náà mi tó wá sọ̀rọ̀ lé lórí. òkè ọ̀nà tó lọ látòṣogbo sógbómọ̀ṣọ́ tó bá gba ọ̀rá gádà tó ń lọ sóṣogbo tó gba ọ̀kín àpà. tí èé bá ṣe pé His Excellency former Minister of Power Rájí Babátúndé Fáṣọlá Sẹ́nẹ́tọ̀ Adéṣẹ́wọ̀n parí rẹ̀ tí wọ́n fi kú ìjọba. Sẹ́nẹ́tọ̀ Adéṣẹ́wọ̀n parí rẹ̀ tí wọ́n fi kú ìjọba. àti pé nígbà táwọn EFCC tún dé ókè skul tí Sẹ́nẹ́tọ̀ Adéṣẹ́wọ̀n kọ́ sí Dóàká dilapidated ni torí àsìkò oorun ẹ̀rí pé wọ́n ti ń pè ń ìní ju bí lọ á lọ kírun tó bá tún jíjọ́ mi ìmọ̀ ń bọ̀ wá àmọ́ lórí ti Alhaji Abdulgani Àkàndá Owódùn ni ẹ má tara yín ọ̀rọ̀ kù tó pọ̀. Alhaji Àkàndá Owódùn ní Abdulgani ààrẹ mùsùlùmí ní Ògbómọ̀ṣọ́ ó sì kọjá ẹni tẹ́lẹ̀ kan lábùkù. adúrókùnkùn fi riyatullahi wal afiya wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ṣe rí àwọn kan bẹ tó jẹ́ pé a lè sọ pé wọ́n ń lo ilé ayé àbáyé ń lò wọ́n wúlò fáyé wọn wúlò fún kankan wọ́n kàn wà gbogbo ẹ̀ wọ́n kàn máa kẹsẹ̀ bọ́ jàù. now ọ̀rọ̀ tó ń sọ nípa sẹ́nẹ́tọ̀ Ayọ̀adé Adéṣeun bàbá dáadáa tó ní wọn parí àwọn kọ́ńtrátì kan tí wọ́n gbà bí nǹkan dákun ṣé kọ́ńtrátì tí bàbá rẹ̀ gbé fún wọn àbí tí ìyá rẹ̀ gbé fún wọn àbí tẹ́gbọ̀n rẹ̀ Jamiu gbé fún Adéṣeun ilé tó ń sọ ni àbí kọ́ńtrátì ilé yín ilẹ̀ gbé fún wọn tí wọ́n parí ìwọ jẹ́ agbẹnusọ ìjọba ibi tẹ́ ti mọ̀ báyìí bọ̀bọ́ yìí ti bàjẹ́ pátápátá ó ní pé èmi ò rí ibi táwọn èèyàn gidi ti recognize ẹ̀ gan rí kò ní jọ bí abirùn bí ẹni tí ó ti forí gbálẹ̀ rí bó ṣe máa ń sọ̀rọ̀ gan ọ̀jọ̀ ẹni tó nọ́mà wo bó ṣe ranjú bó ṣe ń sọ̀rọ̀ tó ń ṣe bí ẹni tó ti mọ̀ gógóró yó. bọ̀bọ́ yìí ẹ̀yin tẹ́ bá jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ ẹ wo bọ̀bọ́ yẹn ń sìkì gan o àrùn ṣe ó lárùn la àìsàn gidi ń ṣe bọ̀bọ́ yìí o ó ń ṣeré o àìsàn ṣe o because kọjú ẹni tó nọ́mà mọ́ ẹ dákun ọ̀rọ̀ kí là ń sọ ọ̀rọ̀ kí ló ń sọ ṣé ọpọlọ rẹ lọ́ni because ọ̀rọ̀ tó fi ta mọ́ sẹ́nẹ́tọ̀ Adéṣeun ní ìsìn kò tí ì yé mi àbọ̀fẹ́ máa gbìjà bàbá yìí àbọ̀fẹ́ máa gbìjà bàbá yìí tí wọ́n ní wọ́n jọ kíní kàfí kan sáwọn ọ̀rọ̀ fẹ́ máa gbìjà ìwọ ọ̀bọ̀lẹ́ dáyẹ̀ gbìjà àmọ̀sẹ̀tẹ̀ tá a mọ̀ mú àwọn ọmọ wọn mọ̀ ni tá a bá mọ̀ mú ọmọ wọ irú rẹ̀ ṣé wọ́n ni wọ́n wá ń sọ dèdèrìn amukun mẹ́kọ̀ọ́ ìtí wàá ń dùn mí ni pé bọ̀bọ̀ yìí nìsín ẹ̀rí olóyún tí wọ́n bá gbé ọ̀lẹ́ nìkan káfa ìtí kan dùn mí tí ò jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ ó ní pé tí wọ́n bá gbé nìsín wọ́n ó tún bá a bẹ̀bẹ̀ wọ́n ní wọ́n ó tún filẹ̀ tí ì bá jẹ́ pé wọ́n ń fi àwọn tí wọ́n ń gbé lẹ̀ ọ̀bọ̀ eléyìí torí bí ẹran tí yíyà gbẹ́ yìí ẹ dákun bó la ṣe bára wa dérú ipò táwa yìí náà. àbẹ̀wò àwọn bọ̀bọ̀ ìṣeré ni mo rò bí tẹ́bí bá ti ń pa tí ò rí oúnjẹ jẹ débi ti fẹ́ pa kú yọkàn jáde yọkàn ṣe fídíò wèrè tó bá ṣe tán yọ àwọn amẹ́ríkà kí àárín ìlú ọwọ́ yóò gbádùn àìsàn ṣe gan ni o ẹ lọ tọ́jú rẹ o àìsàn ṣe o
èmi ò fẹ́ mọ mẹ́nu bà nítorí gbogbo àwọn kan tó ti ṣẹlẹ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tẹ́ bá jọ mọ́ra wọn ó tó káìsàn máa ṣe èèyàn àìsàn ṣe ò ní repetition kankan ò sí láti kagun yín rárá. ẹ wo ìwọ tó o bá ti tẹ follow button lórí YouTube channel mi tẹ follow button síbẹ̀ lọ tẹ follow button lọ tẹ subscribe tó bá ti gbọ́wọ́lé wọn ní jáwó lórí péjì rẹ ọmọ ìyá mi bá mi subscribe sórí péjì ẹ sórí YouTube mi náà kí n lọ ṣẹlẹ̀.